So Alaafin ìyàwó àti ọmọ rẹ̀ obìnrin àti ọmọ rẹ̀ ọkùnrin ni wọ́n jọ lọ London. Stop it. Okay, now today newspaper March 29 to April 4, 1998. Drug trafficking case. How Alaafin wriggled out. The denial of ownership. Because ohun tí wọ́n padà kọ́ wọn ni kí wọ́n sọ wípé àwọn kọ́ làwọn lẹ́rù yẹn tàbí wọn ò mọ bó ṣe dénú ẹrù wọn. A wà proof ẹ̀ fún pé kò síbẹ̀ yóò ṣe ní báàgì tó dirù rẹ̀ nu ilé rẹ̀. O páàkì ẹrù ẹ, o páàkì aṣọ síbẹ̀. Gbogbo tó ní ìdí nínú báàgì lọ páàkì síbẹ̀. Wọ́n wá bá odidi báàgì 5 lọ́wọ́ yín. Ẹ wá fẹ́ sọ fún gbogbo ìlú pé ẹ̀yin kẹ́lùkọ́ lẹ ní gbogbo tí ńbẹ̀ torí pé wọ́n rí egbògi olóró ńbẹ̀. Mò ń bọ̀ jàre. So the denial of ownership of the hand luggage in which hard drugs were discovered last Monday night by British narcotic agents saved the Alaafin of Oyo from the ongoing prosecution at a London court. British agents acting on a tip-off from Lagos last Monday evening discovered large quantities of cocaine and heroin in 4 pieces of hand luggage belonging to the travelling party of Oba Lamidi Adeyemi, the Alaafin of Oyo. Dependable sources told today that contrary to the widely held impression that the over 12 kilos of hard Ogun Oloro were discovered in checked-in luggages, they were in fact discovered in hand luggages carried by people accompanying the respected monarch on his London trip. How do you now deny that? Bẹ́yìn kọ́ lẹni tí ń bẹnu ẹ̀ yóò bá lẹ́ni tá a bá pa lọ́wọ́ ẹ̀ lọ́ fapájá ẹ̀ ń lẹ́rú lọ́ lẹ́rù ẹ̀ ń lẹ́rù lọ́ lẹ́rú. Mbó la ṣe wá débì kan tẹ́ ń lẹ́rù ọ wà sọ pé nǹkan ló ń lẹ́rù mọ́ tẹ́ ń tọ́ lẹ́rù ọ sọ pé ẹrú kì í ṣe tó mọ́ kò rí bẹ́ẹ̀ náà. Today investigations revealed that Oba Adeyemi, who was traveling with his wife, son and daughter, were also billed to have been accompanied on the trip by 2 aides who were to minister to the monarch's need in aircraft and while in London on the purported medical trip. However, the joining of the aides were terminated in Lagos when they were nabbed by National Drug Law Enforcement Agents NDLA, who discovered large quantities of India hemp in 3 big suitcases they were checking in into the London-bound aircraft and which were alleged to belong to the members of the royal family. Now, ṣé ẹ ti gbá láyé báyìí nísìnyí? Kábíyèsí ń lọ sí London pẹ̀lú ọmọ rẹ̀ obìnrin, pẹ̀lú ìyàwó ẹ̀, ọmọ rẹ̀ obìnrin kan àti ọmọ rẹ̀ ọkùnrin kan. Meanwhile, ìgbà tí wọ́n kúrò nílé, àwọn 5 ni wọ́n lọ sí ní àjò. Àwọn ẹrú àbíránṣẹ́ tí wọ́n fẹ́ tẹ̀lé kábíyèsí àwọn 2 tán ti gbọ́ dá òbí kábíyèsí bá ní ìdí nǹkan nu pléènì àwọn ní ọmọ bá kábíyèsí mú gbá àwọn ní ọmọ bá máa wo tàbí tó bá dé London tí ń lọ kábíyèsí ọ̀sá lè dá fọṣọ kò lè dá fọ bàtà kò lè dá nu bàtà àwọn tí ọmọ ran kábíyèsí lọ́wọ́. Now àwọn drug law enforcement agents àwọn yẹn wá dá 2 yẹn padà wọ́n arrest 2 yẹn láti Lagos. Kí náà bá nu ẹrù wọn igbó ni wọ́n bá nu ẹrù àwọn méjèèjì nínú suitcase wọn. Meanwhile, eléyìí tó kù ń bẹ́nu báàgì 5 tó kù tí wọ́n padà gbé dé London. Kennedy tí wọ́n fi check ẹrù bàbá ní Nàìjíríà because he was the one of the most respected monarch in Nigeria. Láìmọ̀ wípé bàbá ń dọ́gbọ́n. Wọn ò tú ẹrù wọn ní Nàìjíríà in tó fà nìyẹn tó fi jẹ́ pé UK làṣírí tọ̀dọ̀ tí wọ́n ti tú. Now, bó ni wọ́n ṣe máa deny ní tó bá wọn dé UK tí wọ́n ò lè deny tàwọn 2 tí wọ́n arrest ní Nàìjíríà. Ṣé ń pé ká níbi tí ìlú ti dáa ni ńgbà wọ́n ti méèyàn 2 tó jẹ́ pé wọ́n tẹ̀lé kábíyèsí ni
ó yẹ kán forfeit travelling, ó yẹ kán forfeit travelling yẹn, kò yẹ kán jẹ́ kán lọ mọ́, ó yẹ kán ṣàyẹ̀wò dáadáa pẹ̀lẹ́rù tó kù. Nàìjíríà náà bá ti mú wọn, Nàìjíríà lẹ̀sìn ìbá ti yọ. So wọ́n dé London kán tó arrest wọn, wọ́n arrest àwọn méjì ní Nàìjíríà. Mo sáré pé ọ̀rọ̀ yẹn involve national NDLEA, National Drug Law Enforcement Agency. Mo rí pọ́rọ̀ yẹn involve, mo kókó àwọn òpé sáwọn ti London ló transfer case wá Nàìjíríà ni. Mo wá bẹ̀rẹ̀ sí wádìí mi dáadáa, because problem táwọn Ọ̀yọ́ ní ni pé wọ́n mọ̀ wípé táwọn bá ti tró ọ̀rọ̀ kan kékeré á wà lọ wádìí ẹ̀ dáadáa lẹ́kùnrẹ́rẹ́ dáadáa kó tó di pé wọ́n jáde. Gbémi ṣe máa ń ṣe nìyẹn, tí máa ń kó bá wọn nìyẹn. Ọ̀rọ̀ mi ó wá bẹ̀rẹ̀ sí ní kan wọ́n lára. Ìpè lókù tí wọ́n mọ̀ ṣẹ́, tẹ́ bá lọ wo orí social media ní ìsìn bí mo ṣe ń ṣe program lọ́wọ́, ẹ lọ wo kọ́mẹ́ǹtì, tẹ́ bá ti ráwọn tí ń ṣépè ọmọ Ọ̀yọ́ ni. Ìpè lásán làwọn mọ̀ ṣẹ́. Wọn mọ̀ bọ́n ṣe criticize positively, bọ́n ṣe criticize pẹ̀lú ẹ̀rí tó dájú. They always criticize baselessly. Kennedy torí pé wọn ò lọ́pọlọ Yorùbá, wọn ò lẹ́jẹ̀ Yorùbá, àdàmọ̀dì ni wọ́n. Ara nǹkan wọn, ara ò tí ì kan ẹ̀ tí ì mọ̀ nǹkan kan. So ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí jàre. However, the journey of the aides were terminated in Lagos when they were nabbed by National Drug Law Enforcement Agents, NDLEA, who discovered large quantities. Ìyún ó túmọ̀ sí pé igbó tó pọ̀ gan-an. Large quantities of Indian hemp in 3 big suitcases. They were checking into the London-bound aircraft. Meanwhile, àwọn olùrànwọ́ lọ́wọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ kábíyèsí, àwọn ọmọ nǹkan kan tó wà nínú báàgì wọn o. Wọn ò lè mọ tó wà nínú báàgì wọn. Wọ́n kàn gbé lọ́wọ́ fún wọn. Ok, ìwọ Tosin, ìwọ fa méjì, Ṣẹ́gun, ìwọ gbé kan yìí. Bọ́n ṣe sọ fáwọn ẹni ẹlẹ́ni nìyẹn o. Tán dé airport, tán dáràn bọ̀ wọ́n lọ́rùn. Ká ló lórí gidi ni, ká ní kábíyèsí àtàwọn tán jọ lọ ọmọ nǹkan kan pa ẹ̀sìn. Wọ́n sọ pé bó ló ṣe jẹ́ ajẹ́rìí ọmọ yìí, ta ló gbé suitcase lé wọn lọ́wọ́. Bó wọ́n ti ń bọ̀, bó wọ́n ti drop suitcase, tẹ́lòmíì fi lè ráàyè kó nǹkan sínú ẹ̀. Wọ́n ń bọ̀ látọ̀yọ́, mọ́tò yín ló gbé, kì í sọ pé èrò lẹ́wọ̀ o. Tẹ́ẹ̀fì sọ pé wọ́n ṣi ẹrù gbé. Tẹ́ bá wá wọkọ̀ èrò, kò sí ọlọ́kọ̀ èrò tí ó gbé irú suitcase yín gangan. Débi pé ẹ̀fì sọ pé ẹ sì suitcase gbé ni. Suitcase mélòó lẹ sì gbé? Àwọn báàgì tẹ́ kó dé London, èwo lẹ sì gbé nínú wọn? So a ti sọ fún pé ẹni tí bá ń tọpa ẹni tí ó jẹ̀yà rẹ̀ lówó káàkiri yóò pàdé ẹni bàbá ẹ̀ jẹ lówó. Fúnra lára yín lẹ máa ń taná ràn di ara yín, fúnra lára yín lẹ máa ń taná wọ́rọ̀, fúnra lára yín lẹ máa ń fẹ̀dí ara yín ìta. Ẹ ń gbìyànjú láti tọpa ẹni tó jẹ bàbá yín lówó. Àwa ń sọ ẹni tí bàbá yín jẹ lówó báyìí. Ṣé rẹ́kọ̀dù gidi ni? Ǹjẹ́ ẹ mọ iye kéèsì tálàfin àná gbé lọ́run? Ẹ mọ iye kéèsì tán fà? Ṣé ta ṣe pa Ọ̀yọ́ la fẹ́ sọ ni? Àbẹ́wò, àbẹ́ ọ̀pọ̀lọpọ̀, àbí ti Ládọjà, àbẹ́wò ọ̀pọ̀lọpọ̀ ilé ìta àmọ̀ lábẹ́lẹ̀. Okay, at the time, the aides were nabbed with their big luggages at the Muritala Mohammed Airport. The members of the royal family were relaxing at the VIP lounge upstairs, awaiting embarkation on their Cameroon Air UY072 flight. Ọkọ̀ òfurufú tó gbìyànjọ́ náà nù. Ńgbà tí wọ́n ń chẹ́ẹ̀kì àwọn ẹrú wọn sàlẹ̀ tó gbé báàgì àwọn ọmọ ọlọ́mọ Ọ̀ráfidíyà bí oko olóko káwọn tí ń jọ Ọ̀ráfidíyà kan má bínú o, ẹbí Ọ̀ráfidíyà má bínú o, ó kàn lọ́bọ́ sí mi lẹ́nu ni o, àbí ká pè wọ́n lẹ́rú Fidíyà ká mọ́ lóko olóko ká pè wọ́n lẹ́rú Fidíyà. Àwọn eléyìí wà ń sàlẹ̀ níbi tí wọ́n ti ń rojọ́ pẹ̀ láwọn àjọ tó ń gbógun ti egbòogi olóró, àwọn ọba àtàwọn ọmọ wọn, àwọn eléyìí ń jayé lókè, wọ́n mú fàájì. So today learned newspaper yẹn ló ń jẹ́ today learned that the connection between the nabbed luggages and the Alaafin had not been established before the members of the royal family who had first-class tickets boarded the aircraft to Douala en route London.
ṣé gbọ́ ẹgbọ́gbọ́n tán lò bẹ́ẹ̀ yẹn wọn ò jọ ra ticket at the same time wọn ò jọ ṣe níṣe pé wọn ó gbéra at the same time bá sì rí tọ̀dọ̀ wa bá tú tẹ́yìn bá rí tọwọ́ yín gbé lọ bá sì rí tọwọ́ yín bá tú kí wọ́n má lè dá wa dúró ẹ má jà kó gbogbo ẹ̀rìn lẹ́ẹ̀kan náà ọgbọ́n tán dànù ọwọ́ bá àwọn ọmọ ọlọ́mọ kọ́wọ́ tó lọ bá wọn ní. According to our source, NDLEA officials were said to have contacted Cameroonian and British authorities at the Douala and London Gatwick airports, respectively, warning them of the possibility of illegal drugs being on that aircraft as their luggage had earlier been seized at the Muritala Mohammed International Airport, Lagos. Ngbà tí ọwọ́ ti bà méjì tọwọ́ ti bà báàgì suitcase mẹ́ta tó kún fún gbó hàn lágbára o ìsàlẹ̀ ọ̀rọ̀ mọ̀ lẹ́gbẹ̀ẹ́ o tó kún fún gbó dẹnudẹnu àwọn eléyìí ló wá pé àwọn ti because ọ̀dà ń pé plane yẹn kọ́kọ́ máa dé Cameroon kó tó máa gbéra lọ sí London wọ́n pa àwọn ti Cameroon ẹ múra o plane yín ti ń bọ̀ o ẹrù ti ń bẹ́ ń bẹ̀ o ẹrù òfin lè wà ń bẹ̀ o wọ́n pa àwọn ti London pé kí wọ́n múra lẹ̀ àwọn ti London yẹn ló act tí wọ́n arrest wọn mọ̀ ń bọ̀ o. However, Cameroonian authorities were unable to act as the information was said to have arrived late after the aircraft from Lagos had already left for London after a stopover in Douala, Cameroon's economic capital. Mo ti mọ̀ pé tí ó ṣẹlẹ̀ nu ó ti dé Cameroon wọ́n ti gbéra already kí information tó dọ́dọ̀ wọn. Sàgbàkáò àbásì yẹ̀wò àṣemọ́wó ní ọba wọn. Àwọn alẹ́ máa tú ẹrù kábíyèsí wò ní tó ṣe wọ́n nìyẹn. Trust nobody. Èèyàn kan ní kinní kan ní ọjà ẹyẹ everybody wo. Our sources further revealed that when flight UY072 touched down at London Gatwick Airport at 19:15 hour, that is 7:15 nírọ̀lẹ́ nu. Two sets of British authorities were already awaiting the arrival of the members of the royal family. One of the group was protocol officials from the British Home Office who had been informed of the arrival of the VIP carrying Nigeria diplomatic passport and accompanied by a member of his family. When tí wọ́n tí ọ̀jẹ̀ kan tó ẹrù wọn ni pé diplomatic passport ni wọ́n ń lò. Nǹkan pè diplomatic passport ò ní pé ààrẹ orílẹ̀-èdè ni máa ń fún èèyàn. Àwọn ọlọ́lá sì wọ́n máa ń fún àwọn èèyàn kan rìn láàrin ìlú wọn máa ń fún wọn ìtú ẹrù wọn o. Wọ́n sì sábà dúró de visa. Wọ́n sì sábà dúró de visa lọ́pọ̀ ọgbà. Wọ́n dẹ̀ lè fún ọ ní visa of arrival bóyá mi ìwà mọ̀ ń pẹ́ dáadáa mo sábà pé diplomatic passport president ni máa ń fún yàn anywhere tó bá ti mú dé wọn wà láwẹ̀. So wọ́n dẹ̀ láǹfààní láti kó family wọn náà lọ. The other group was a battery of anti-narcotic British custom officials who had been alerted that the same VIPs whom their home office counterparts had been instructed to give a red carpet treatment that might in fact be linked to the seized luggages containing illicit drugs in Lagos. Our second team wọ́n ti instruct wọ́n lẹ̀ pé ní VIP plane tí ń bọ̀ yìí o èèyàn ńlá kan bẹ́ẹ̀ o sísọ̀kalẹ̀ tí bá ń sọ̀kalẹ̀ red carpet ni ẹ róòlù fún o red carpet ni ẹ róòlù fún o ẹni yẹ ni ẹ̀yẹ ni àpọ́nlé ni o. Ngbà tán ti wá gbáná sweat náà wò pé kọ́ má jẹ́ pé àwọn tí wọ́n ní kátẹ́ carpet lẹ̀ fún láìmọ̀ pọ̀ ọmọ ilẹ̀ ni wọ́n bẹ gbé wọn sórí bẹ́ẹ̀dì wọn á jábọ́ lẹ́yìn àpọ́nlé àbùkù lọ́kàn láìmọ̀ pé ẹni ilẹ̀ ni wọ́n pé wọn ò yẹ kápẹ́ẹ̀tì wọn ò padà tẹ́rọ red carpet fún wọn o. Ṣé lè ṣe pé àwọn náà wà connected to ẹrù òfin tí wọ́n ní wọ́n gbà lọ́wọ́ àwọn kan lẹ́kọ̀ọ́. Ọ̀dà o
To complicate this dilemma, according to our sources, the Nigeria High Commission at Northumberland Avenue had not been briefed of that impending disaster of a monumental dimension, and the acting High Commissioner, Mr. Uche Okeke, merely dispatched 3 post vehicles to convey the royal train from the airport to their hotel. Nigeria High Commission ní London, àwọn ti rán convoy mẹ́ta, ọkọ̀ mẹ́ta, pé kí wọ́n lọ kó kábíyèsí, ìyàwó àtàwọn ọmọ ẹ̀, kí wọ́n gbé wọn lọ sóòtẹ́ wọn. Láàmọ̀ pé gbẹgẹdẹ ó gbiná o, gbẹgẹdẹ ti padà gbiná o. From airport to their hotel, our sources revealed that when Oba Lamidi Adeyemi and his people arrived, they were politely taken to the Success VIP lounge at the Gatwick airport, presumably to await clearance of their check-in luggage, which of course the British authorities knew did not exist, as they had been impounded by the NDLEA in Lagos. Instead, the ever-polite British custom officials approached the Alaafin. Tó bá jẹ́ Nàìjíríà ni, ìwà ń wára àwọn ọlọ́pàá yóò ti mú fura wá. London, America. Ọ̀tọ́lọ́pàá wọ́n fi mọ́ ọdẹ wọn ó sì mọ̀ sí sorry sir, we just to check this, sorry sir, I'm sorry sir. Tó fi dẹ́wọ̀n wọ́n ó mọ̀ sí sorry. Ṣùgbọ́n táwọn ti bí ojú tán bá lé wáyé ti mọ béèrè pé ṣé ò sí nǹkan. Kò sí nǹkan àbẹ́ mọ́ tẹ́ gbé. Instead, the ever-polite British custom, approached them and his team. Instead, the ever-polite British custom officials approached the Alaafin and his team and requested to search their 4 pieces of hand luggage, which they had brought down from the aircraft and which were kept beside their seats in the Success VIP lounge. Báàgì tán ṣàgbé wọlé lọ́wọ́ ni. Ọ̀dà kábíyèsí ẹ̀wọ̀n bínú afẹ́yẹ báàgì yín wò. Ó sì ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ wọn. Kò sí ibi téèyàn ó gbé pamọ́ sí. Kò sẹ́yìn ọmọ tẹ́ sàrégbé rán gbogbo airport lọ́mọ lólólóyè. Kò sí ibi téèyàn ti lè sá pamọ́ ńbẹ̀. To stand that the Alaafin of Oyo Oba Lamidi Adeyemi, who is also the chairman of Oyo Council of Traditional Rulers, instantly denied the ownership of any of the 4 pieces of hand luggage. Ọba rí kú ọba họ. Àwọn báàgì wo elé? Ṣé èmi mo ní o? Èmi kọ́ mo nìkan kan bẹ̀ o. Mi tọ̀dọ̀ mi kọ́. Ṣé wọ́n wá lọ sí London lọ́wọ́ òfo ni? Wọn ò gbé nǹkan kan dání. Wọ́n láwọn kọ́ làwọn ní in difference to the High Traditional Office, which is occupies, as well as the diplomatic passport which he holds, the British agent did not search the briefcase which the Alaafin accepted belonged to him, but rather searched the 4 pieces of hand luggage which he had disowned. It was in the first bottoms, carefully sewed into this hand luggage, that the agent allegedly found well packed quantities of heroin and cocaine, leading to the immediate arrest of the Alaafin's wife, his son and daughter, as well as the monarch, who was the leader of the team. Lo and behold, London ò ráyè gbadì ẹ̀sìn o, kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú pé èèyàn kan jọba o. Nàìjíríà lẹ ti ń dádé adé ọ̀kan wọn London. Àtàláàfin àtìyàwó àtàwọn ọmọ wọn kó gbogbo wọn wọ̀. The members of the royal family who were detained overnight at the airport were later interrogated and asked to make statements after a prominent London-based Nigerian lawyer, Mr. Chinedu Ned Nwoko, had been contacted by the Nigeria High Commission on behalf of the detained persons had arrived. Àwọn tó wà Nàìjíríà ni wọ́n forí gbárí. Ó ní àná ń bẹ lára wọn. Àwọn ni wọ́n gbé ààrẹ tí ń bẹ lórí àlééfà. Ojú tí ọ̀rá lé mi, ojú òtì mi.
olúwa rẹ̀ gangan lólórí aláìní tìjú. Àwọn wọn sì pé àwọn ni wọ́n sáré pé United Kingdom. Ẹ pa wálé ẹ mọ́ pa wá tẹ bá wa ṣe lóko òru. Ta ni jẹ́ tájá ń jùrù lélẹ̀. Kí ni tí mò ń gbìyànjú àti sọ́ńbé yìí? Bí káwọn àgbààgbà Ọ̀yọ́ kí wọ́n pe ọmọ kéékèèké tí ń bẹ lórí social media yìí, ọ̀ràn tí wọ́n dá sí lọ́rùn apá yín ò ní lè ka o. Ibi tí wọ́n fẹ̀dí yín síta dé ọdún 10 ò ní ẹ̀ ní lè rí kọ́fà padà. So the earlier the better you call them one after the other. Pé kán yọ̀ǹda social media tàbí kán yọ̀ǹda ọ̀rọ̀ Ọọ̀ni àti Ilé-Ifẹ̀. Kí wọ́n yọ̀ǹda láti máa bú ọba kankan kí kálukú jókòó lé bàbá ẹ̀. Ọọ̀ni ò tí ì lanu búyàn kankan rí, jẹ́jẹ́ Ọọ̀ni lọ̀ọ́ni ń lọ. Ìyẹn túmọ̀ sí wípé gbogbo àwọn ọmọ tán sọ̀rọ̀ àlùfàǹsá látọ̀yọ́ yìí, inú ọba Ọ̀yọ́ ń dùn, inú àwọn àgbààgbà Ọ̀yọ́ ń dùn sí nǹkan tí wọ́n ṣe, wọ́n dẹ̀ gbóríyìn fún wọn lọ́jẹ́ kan continue. Àwa ti lò wọ ọmọlúàbí, a ti lò wẹ́ torí ẹ pé àtẹ́ntọ́ kàwé díẹ̀ bí ò ti ẹ̀ pọ̀. Bá ti ẹ̀ kàwé púpọ̀, àka ọgbọ́n orí wa lọ́jà deceased. Ọ̀rẹ́ mi gbìyànjú the effort, ó ti dọ̀bálẹ̀ pé kí wọ́n jẹ́ ká gbà láfíà láàyè. Mo ti gbàgbé máa play fídíò yẹn. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí láálí wá gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ láìpẹ́ yìí. Ṣùgbọ́n jẹ́ abẹ́lé ìdílẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ṣàfọ́. Kí wọ́n jogun omi, kí wọ́n jogun ọ̀sìnmi. Lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ àìsẹ̀ bẹ̀rẹ̀ ni o. Orí ibi tí mo dúró sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tán bá kúrò lórí social media for good 3 months. Oṣù kan gbogbo tẹ́lẹ̀ for good 3 months. Ni mo tó ní sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ mọ́. Mo ti bẹ̀rẹ̀ padà bẹ́yẹn o. Mi ràn anybody o. Ẹ ń bá pè mí láláṣejù déédéé. Ẹ ń bá lọ́mọ burúkú ni mi déédéé. Gbogbo tẹ́ bá fẹ́ sọ pa Àpétù ẹ go ahead. Gbogbo tẹ́ bá fẹ́ sọ pa Àpétù Modù ẹ go ahead. Èmi ọmọ já ilé ìkànnì lábẹ́lẹ̀. Àpétù Modù is not my father. Mo rẹ̀ ti sọ fún yín, Àpétù Modù is a town. The stool of Àpétù Modù is an institution. Ọba Joseph Olóyèdé is an individual. Ó rí pé 3 things ni. Individual ò lágbára bí stool, kò lágbára bí àpèrè. Àpèrè yín ò lágbára bí odidi ìlú. Torí bẹ́ẹ̀ yẹn bá gorí àpèrè bí ìlú ọba fẹ́ràn rẹ̀ onìkan ni ó máa dá àfin rẹ̀ ṣe o. Ẹnìkan kan kò dẹ̀ ní sọ pé kẹ́nìkan kan máa rìn lù. So báwo nìyẹn ṣe wá kàn mí? Tẹ máa fi àrò pé ìyẹn lẹ́mọ̀ fi sọ̀rọ̀ mi ràn yín níṣẹ́ o. Ikú tí ó pajá ní fámú, ikú tí ó pa ń bẹ lọ́wọ́ wa, ìtàn ni. Àwọn òní bá ń dàjà wa no physical fight no ìtàn ni. Ìtàn tí ó sọ ìdí tí ó jẹ́ kẹ́ tí ò ní jẹ́ kẹ́ jámọ̀ nǹkan kan mọ́ tá yóò fi parẹ́. Ó ń bẹ. Ọ̀gbọ́n Yorùbá ní kò bá kùn gbé ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ okùn. Kágbó ká tó ń bẹ lẹ́nu rú wa. Ẹnu àgbà náà lọ́wọ́ o. Ṣùgbọ́n kò bá kùn gbé ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ okùn wa. Kágbó ká tó sì ń bẹ lẹ́nu àgbà. So okay, wọ́n pe lọ́yà ṣá nẹ́ẹ̀dínwókò kan náà ni o. Òun lọ rescue wọn o. Wọ́n sáré sọ pé kọ́ yọjú síbẹ̀ náà. Dependable sources informed today that high-wire diplomatic overtures were contributory to the eventual release of the Alaafin. So ọgbọ́tùmọ̀ yẹn, ọgbọ́tùmọ̀ nǹkan tán sọ yẹn. Dependable sources informed today that high-wire diplomatic, high-wired, àwọn èèyàn tó tóbi, àwọn èèyàn ńláńlá nìyẹn. Diplomatic overtures were contributory. Wọ́n ní kópa, wọ́n nípa tí wọ́n kó ń bẹ̀ to the eventual release of the Alaafin. Báwọn èèyàn bá dìde sí wọn, Alaafin ò ní jáde kó ń bẹ̀. Wọ́n charge ẹ̀sìn kóòtù kábíyèsí ọ̀sẹ̀ wọ̀n ní ìsìn. Bóyá ọ̀tọ̀ ní sórí táàbà máa sọ ní ìsìn. Orí ní dúró fágbọ̀n mọ́ mi. Èèyàn igi ní ń bẹ lẹ́yìn ọgbà. Èèyàn ní ń bẹ lẹ́yìn orò tí fi ń dún. Ẹ wà very very careful. His wife and daughter, while his son, Prince Lukman Adeyemi, was charged to a London court. The judge ordered that he be remanded in prison custody. Wọ́n remand ọmọ Aláàfin. So, okay. Ẹ jẹ́ sáré mú kékeré wá kí n tó lọ play video tí mo fẹ́ play. Based on historical accounts, the lawyer who represented Prince Lukman Oladejo Adeyemi, son of the late Alaafin Adeyemi Obalamida Adeyemi, during 1998 drug trafficking scandal in London was Ned Nwoko. Here are the key details
of that incident. The incident in March 1998, the Alaafin Oyo, his wife and daughter were detained at London's Gatwick Airport after drugs were allegedly found in their luggage. The outcome, the Alaafin were released after questioning, but his son, Prince Lukman, was charged and imprisoned. Legal defense, Ned Nwoko, a Nigerian lawyer, was engaged to represent the prince, with reports alleging the drugs were planted in the luggage background. The incident was widely discussed as a political setup, sometimes referred to with the headlines, "No be Alaafin matter." Keleléyìn ó túmọ̀ sí pé kì í máa sọ̀rọ̀ Aláàfin, ọ̀rọ̀ òṣèlú ni, gbogbo nǹkan yẹn wọ́n kónú báàgì wọn ni. Bó bá jẹ láyé ìgbà náà kò jẹ́ nísìnyí o, àwọn ò lè gbà pọ́n kónú báàgì ẹnìkankan ni o. Bó tiẹ̀ jẹ́ pé allegedly wọ́n ní wọ́n kónú báàgì wọn ni, ṣùgbọ́n àwọn ò lè gbà pé wọ́n kónú báàgì ẹnìkankan ni. Kálukú ló páàkì báàgì ẹ̀. Báàgì irú Aláàfin ti kọjá nǹkan tí wọ́n ó dè tẹ́nìkan ó tutù padà. Táìmù wo ló ń tọ̀ ní láti tù? Irú báàgì bẹ́ẹ̀ wọn ò kí ń kó ránṣẹ́ síwájú. Irú ẹrù bẹ́ẹ̀ wọn yìí jẹ́ kó yà wọ́n. Ṣùgbọ́n lọ́ọ̀yà rèdì. Why? Àwọn náà gbọ́n wọn ò gbé báàgì lẹ́sẹ̀. Ẹgbẹ́ wọn kò sí. Ńlọ́jà ń rí. Ẹ mọ̀ àwọn lọ́ọ̀yà wọn máa and again àwọn àgbààgbà àwọn ọ̀jọ̀gbọ́n àwọn èèyàn ńláńlá ni wọ́n dìde sí wọn. So ọmọ Ọ̀yọ́ tí ó bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńlẹ̀ ti mọ̀ ọ́n. Eléyìí yẹ kó jẹ́ kẹ́ mèṣọ́nu sí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ọ̀rọ̀ akútúmọ̀dù tẹ́ẹ̀sì rán mọ́nu wàhálà ilé ayé ìtẹ́nu wàhálà àgbòní ọ̀pá láìsí wọ́tà. Mo sá mọ̀ wípé jìbìtì COVID-19 ó ń dájí gbòógì olóró lọ. Yorùbá máa ń sọ wípé agbé sàn jolè. Agbé ọ̀sàn jolè. Ẹ ń gba lóònù agbé ni. Ẹ ń gbé gbòógì olóró olè ìgárọ̀ ọlọ́ṣà ni. Ìgárọ̀ ọlọ́ṣà so agbésàn jolè lọ. Lóònù ni ókè wọn san padà. Ilé ẹjọ́ dẹ̀ sọ pé wọ́n padà san padà. So ó sàn ju olè lọ. Àwọn tí ń gbé gbòógì olóró láyé ìgbà náà máa ń yẹgi fún wọn ni o. All right. Ẹjá gbọ́rọ̀ tí àwọn ọmọ Karambà sọ jàre. Ẹ bá mi ké sí gbìyànjú the effort tó ní kájẹ́kógun ó mí, tó ní kájẹ́kógun ó sinmi. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni gbìyànjú pàrọwà ló bẹ̀bẹ̀ ló rawọ́ra. Olórí burúkú ọmọ tó sọ̀rọ̀ yìí ó change voice ẹ̀. Ìgbìyànjú ni mò ń wò lẹ́lẹ́ tó ń dọ̀bálẹ̀ yìí. Ìgbìyànjú mọ̀ ráàyè wàhálà o. Ọmọ ráàyè wa o, mọ̀ ráàyè gbádìí ẹ̀sìn o. Ó ń bẹ̀ wọ́n ń rawọ́ra sẹ̀. Ẹ jẹ́ ká stop. Ẹ jẹ́ ká má ṣe wàhálà mọ́. Ẹ má jẹ́ ká búra wa mọ́. Ẹ má jẹ́ ká bú. Ó dà pé ọmọ bọ̀tí ni ìgbìyànjú tí mò ń wò yìí. Kì í ṣe ọ̀pẹ́ lóko bí tọ̀dọ̀ wa. Àwa tá a ti rọ̀ yìí, àwa tá a rán èèyàn kankan. Àwọn tá àgbọ̀n kílé oṣù láìlá ń pẹ́ kó sú àbí kọ́ mọ́ sù. Tá a ti mọ̀ pé ìjọ́ kan lè dá òkú. Tẹ̀ fún gbogbo ọmọ Ọ̀yọ́ tó ń bínú wípé kí gbogbo wa ká má ṣe bínú mọ́. Àbọ̀ Ọlọ́run fẹ́ kọ yín inú kílẹ̀ ń bí kíní ń bí nínú. Àbẹ́ ẹ̀ mọ̀ ń tẹ̀ ń ṣe torí pé kì í sórí jìnnà ọmọ Ọ̀yọ́ ìsojúlówó ọmọ Ọ̀yọ́ ibi tí ń ṣe inú. Ìbàrùbá nǹkan ní ọmọ kí lorúkọ ẹ̀ ọmọ bọ̀gún ní ọmọ Málì. Àti pé kí bàbá wa ikú bàbá yèyé kí wọ́n foríjì òun ò tún dárú rẹ̀ lásàmọ́. Ìgbìyànjú lè sọ bẹ́ẹ̀ ní tiẹ̀ kó lè sọ pé kí ikú bàbá yèyé ó foríjì òun ikú bàbá yẹ̀yẹ́. Ṣùgbọ́n ìgbìyànjú mo fẹ́ kó mọ ayé yín o àwọn ọmọ ẹranko kan wọ́n tún ti bẹ̀rẹ̀ wàhálà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tún dáná wàhálà dáná ọ̀tẹ̀ bí wọ́n bá dẹ̀ bẹ̀rẹ̀ tán apá àwọn ò ní lè ka ẹ̀bọ bí kẹwàá gbọ́ kẹwàá wojú wọn. Lẹ́yìn tí ìgbìyànjú the effort tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni gbìyànjú mo fẹ́ kẹ́ píṣọ̀ àwọn píṣọ̀ tán kó sí ni o àtòkọ̀ tán fi táàgì wa. gbogbo wa ká má ṣe bínú mọ́ àti pé kí bàbá wọn tún ti bẹ̀rẹ̀ wàhálà. Now bóyá Ajétúnmọ̀bí lórúkọ ẹni yìí wọ́n change ẹ̀ sí Ọ̀tẹ́túnmọ̀bí. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tún dáná. Yèyé dára wọn kò dáràn sórúkọ tiẹ̀. Wàhálà dáná ọ̀tẹ̀ bí wọ́n bá dẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n fàyè kò tọ́ sí. Apá àwọn ò ní lè ka. Èmi ń tèmi wọ́n kọ Ìpètùmọ̀dù sórúkọ mi. Ẹ̀bọ bí kẹwàá gbọ́ kẹ. Sokoti wọ́n kọ Àríjẹ ní Mọ̀dàrú. Wá wojú wọn. Lẹ́yìn tí. Ní kí lorúkọ wúmà yìí wọ́n kọ eléyìn Ṣàgámù sí tiẹ̀ ẹni ẹlẹ́ni. Ìyẹ̀jú the
effort tó jáde tó rawọ́ rasẹ̀. Ìgbìyànjú lélẹ̀. Kábíyèsí ikú bàbá yèyí. Ọ̀rá ayé wàhálà. Tí wọ́n foríjì òun. Ìpè kájẹ́kógun omi kájẹ́kógun ó sinmi. Látàsìkò yìí. Ọ̀yọ́ mèsì ọ̀rọ̀. Ọ̀dà. Àwọn tó jẹ́ bàbá fún wa wọ́n pè wá wọ́n ló yá ó tó gẹ́ ká sinmi họ́wùhọ́wù. Ṣé wá sinmi ọmọ ẹran ṣé ẹ sinmi. Támọ́sá òun ni gbogbo ọmọ Ọ̀yọ́ pátá ló ti gba àlàáfíà láàyè. Ṣàdédé òun la tún rí pé Sokoti ọlọ́pọlọ ẹran ó tún bọ́ sórí afẹ́fẹ́ ó tún ṣe interview lódìlódì. Béyìí tó kúrò bá gbọ́n ẹjọ́ kí ló ṣe èyí tó gùn. Mo wá ń fàsìkò yìí ké sí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ kí wọ́n ó tètè jáwé ẹgbẹ́jẹ́ fún gbogbo àwọn ọ̀bàyéjẹ́ tẹ̀ ń wò yìí kí wọ́n ó lọ sinmi agbájá kí wọ́n ó tún yé dárúgùrù sílẹ̀. Torí náà tẹ̀yìn tẹ́ ẹ fẹ́ dá tẹ́ ẹ bá dá pọ́n apá yín ò ní lè ka á dá ìgbìyànjú kẹ́ ẹ bọ́ síbí kẹ́ ẹ tètè kí wọ́n nílọ̀. Ẹ kìlọ̀ fún Tóyìn ọmọ ṣe kó o kún. Òmìnira ọmọ Oòduà lélẹ́yìí òkè obìnrin ni. Ni òjì ó mọ bí táyé ń rè. Ilé ayé ń sún síwájú ọpọlọ Tóyìn ń wọ rìfáàsì. Ó dájú wípé orí tó kún bí iná kò lè méso rè kan jáde láéláé. Ẹ kìlọ̀ fún Tóyìn òmìnira Odùduwà àti gbogbo àwọn ajá tó ránṣẹ́ kí wọ́n lọ sí mẹ̀dọ̀ kí wọ́n yé dá wàhálà sílẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ ẹni tó ń sọ̀rọ̀ ó sọ̀pẹ̀ kó má sọ nǹkan kan mọ́ òun. ẹ padà gbẹ̀tẹ́. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀sìn yín ń bọ̀ nírònà. Ẹ tètè mú ṣòkòtò so. ẹ tó sọ pé my friend stop that excuses America is not Nigeria America get out jọ ẹ kó sì lọ ta ló ń fún ní excuses kankan ẹ kó sì lọ dànù jàre ṣé wọ́n máa yẹ̀dí yín wò wọ́n níbi ìpa mi ń bẹ̀ ẹ̀yin clean abẹ́ saint ẹ lọ wábi jókòó jọ èwo ni stop excuses kò sẹ́ni tó fún ilé excuse kan analysis ni mo ń ṣe ẹni tí ó bá dẹ̀ tẹ́ lọ́rùn ó lè lọ pokùnso that's your own cup of tea. Padà wá kan sáárù nígbẹ̀yìn Sokoti òpònú ènìyàn afọ́jú ewúrẹ́ ẹgbọ́n náà báwo ló ṣe fẹ́ dá koríko tí ó jẹ mọ̀ níjù. Gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin o ẹ jọ̀wọ́ ìgbà wo la ò ní wá kọ́kọ́rọ́ tá ó fi ti lé ìgbọ̀nsẹ̀ tí Sokoti ń pè létè. Ìjì tó ja orí Sokoti kò sẹ́ nǹkan kan kù pẹ́rẹ́ ẹ wo orí Sokoti ṣe ń hó bí ìlú tó dahoro. Ẹgbọ́n náà tí wọ́n bá lé níyàn òṣùwọ̀n sótọ́ sínú Sokoti lẹ́nu wèrè dàbí bàtà tó ti já ẹlẹ́nu rírùn bí òkú àgbò. mo mọ̀ ń play ẹ̀ ni o mo mọ̀ ń play ẹ̀ ni o ńgbà tí n bá bẹ̀rẹ̀ tèmi ẹ lè mọ̀ wípé àkọ́dá oró kìí dàbí àdágbẹ̀yìn o wọ́n máa débi tán ti wé mi gangan o mo mọ̀ ń play ẹ̀ ni kọ́ wà on record. Ọmọ Yorùbá à ń sọ̀rọ̀ bíi kájèkúrú ọ̀rọ̀ kó tán Sokoti ó bá tún lọ ń ṣe interview abáàdì wèrè bá ń sọ̀rọ̀ bí ẹni tọ́pọlọ rẹ̀ ò bọ́dún dé òpònú ẹni tọ́pọlọ rẹ̀ ti yorùmọ́ gbà. Sokoti ewúrẹ́ tó lólówó òun ò ní nísinmi ẹ sọ fún pé ẹ̀yin kòkò lórí rẹ̀ ó sùn. Ẹgbọ́n náà ta tún lè yí o Fìkáyọ̀ àbí eyín ejò kò sígbà tí wèrè bá la páńpẹ́ èyí tó gbé ságbárí tó pè lẹ́nu tọrọ gidi kan ó ti bẹ̀ jáde wèrè olójú dúdú bíi nàná àmọ̀rìn. Bó o bá rẹ́ni wí jẹ́ kí n sọ fún ọ kò bá dáa kó o máa ti gọ́tà yìí tó pè lẹ́nu torí wípé ọ̀rọ̀ gidi kan kì í ti bẹ́ẹ̀ sọ. Wèrè ẹranko olóṣó alábẹ́jíjì bí àjálẹ̀ ènìyàn tó bá ti bára rẹ̀ láwùjọ wèrè ó di dandan kó ṣe sùúrù ó jàre àbí kílẹ̀ pé mo ti wí ha awí kótókótó ha awí kátikàti ha awí ránran wèrè alọ́balẹ́wọ̀n mọ́ ní tìjú òpònú ayírádà mọ́ pọ̀npọ̀n olórí burúkú ẹ̀wọ̀ wèrè bó ṣe rí bí ewúrẹ́ páàdì àgàn ẹran òun l'Awikonko jàre tí fojoojúmọ́ dolówó rẹ̀ ní gbèsè. Ẹ jọ̀wọ́ kí ló dé t'Awikonko mọ́ ń gbàgbé làákàyè rẹ̀ sílé lọ́jọ́ tó bá ń lọ sóde wèrè tó kanjú wáyé tí ò rántí mú wisdom. Ẹ wo ojú àwọn ọ̀bàyéjẹ́ àwọn ni mo fi hàn yín àwọn ni mo fi hàn yín o. now Olúwaṣeun ẹ ti gbọ́ tọ̀dọ̀ mi náà ẹ gbọ́ gbogbo ọkọ̀ tán pè mí ọ̀dà ọmọdé sọ̀kòlù rókò ń bojú ẹ̀yìn òjò kọ́ lolúwéré pani ní sọ̀nà tí wọ́n gbà fèsì ẹnu dídán ni kò ní nítumọ̀ torí pé wọ́n fún ọ lẹ́gbàá kì í jẹ́gbà ó níyì araṣọ ogóje ahàn yẹn gbèje aníjọ́ méje òní láfàṣọ òun jó ìyàsọ ti tán bọ́lọ́n bá fún mi lórí ọ̀fẹ́ láti fún ọ lẹ́sìn ń fún ọ bọ́lọ́n bá sì sọ pé kí wọ́n jẹ́ lọ
ṣùgbọ́n tó bú mi lẹ́yìn mi ìfàlókó bẹ́ẹ̀ yẹn bá bú mi lójú mi yọ kàn dé nínú yọ àwọn èèyàn gan mọ̀ wípé Awikonko tó sọ irọ́ ló pa ìwọ yóò ní sọ̀rọ̀ kẹ̀ ìwọ kéèyàn sọ ọjà kan lè on plaster lẹ́nu ó sì dànù aganára Awikonko àmì ìmọ̀ bóyá mo léèyàn tó fẹ́ pè lórí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ jẹ́ n fa àyè ìṣẹ́jú méjì ilẹ̀ ìṣẹ́jú méjì péré lórí ọ̀rọ̀ Yorùbá coaching wa fẹ́yìn tí ẹ wà ní òkè òkun ni mo gbé kalẹ̀ fún o ẹ̀yin tẹ́ wà lókè òkun pẹ́ látọdún 2021 lẹ ti ń pè mí pé ìgbìyànjú orí ibi tó pè sí nǹkan ni mo ti lè píìkì ẹ̀ mò ń ṣètò lọ́wọ́ lórí ibẹ̀ wọn pè sórí nọ́mbà mi ìgbìyànjú mi lè píìkì ẹ̀ so call me on another number. Hello sir. Ẹ kú àjálẹ́ o. Ẹ káalẹ́ dáàdì. Ẹ kú ọjọ́ mẹ́ta. Àjíǹde ara yóò máa jẹ́ fún yín. Ṣé rí àwa ti sọ fún yín pé wọn ò lè bá jáwọ́ láéláé. Ẹ sọ bẹ́ẹ̀ dáàdì. Àwọn ò lè jáwọ́ kò possible. Ṣé rí kéèsì yẹn is undeniable. At least we have an awareness of some of the handlers of the proceed the man was actually carrying then. Àwọn tó jẹ́ handlers tó wà ní UK wọ́n ń ṣẹ̀wọ̀n. Àwọn tó dẹ̀ jẹ́ Korea tó ń rán wá láti Nàìjíríà at least méjì mẹ́ta nù wọ́n wà ní UK tí wọ́n tẹ Nàìjíríà for the past almost 30 years. Kì í ṣe pé 98 lárákùnrin yẹn ṣẹ̀ṣẹ̀ ń gbé gbogbo nǹkan tẹ̀ ń pariwo yìí. Kì í ṣe 98. Ọjà yẹn ó ti ń gbé tipẹ́. I think even before kó tó di pé wọ́n fi jọba gan ló ti mọ ojú kìíní yẹn. Ó kàn pé kò tí ì sí heroin àti cocaine yẹn. Igbó ni wọ́n ń gbé ń gbà yẹn. So and on random check anybody not lè stop. So gbogbo kéèsì yẹn kò ṣe nǹkan tó ní o wọ́n kàn jálá ẹ̀ lójú tì ní nǹkan tí wọ́n fún wọn lójú tì ní kì í ṣe irú ìfẹ́ ló yẹ kán máa táwọn sí. Ọlọ́run gbọ́. Then kó tó di pé mo kúrò kó tó di pé mo drop àwọn tó ń pariwo empire yìí ǹjẹ́ wọ́n mọ̀ wípé British Empire gangan ló Amẹ́ríkà ó wà ní abẹ́ Great Britain látijọ́. Bẹ́ẹ̀ ni. 250 years ago náà jà fún independence wọn kan tó wá gbà létà. Now ọba UK ó wà lọ́dọ̀ wa bí nísìn kò ever mention empire o kò wá as empire o. Ó wá as head of state ni. And 18 years or 19 years ní United Kingdom monarchy ti wá tó fún ní royal welcome bí ilé. So ṣe rí ọ̀rọ̀ empire yìí ló máa tì wọ́n ṣubú. Torí mo gbọ́ sọ́dọ̀ pé nìkan kó ra mọ́tò olóòlò ń pọ̀ emperor. Tó bá yá gbogbo ilẹ̀ Yorùbá pátá gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire pátá they will kick against this man and his dead empire. Bó ṣe rí nìyẹn o kò sí ikú bàbá yẹ̀yẹ́ kankan mọ́ o ikú bàbá yẹ̀yẹ́ ló kù wọ́n kàn ṣe ẹ̀yà ara wọn ni. God bless you daddy. God bless you daddy. Ìgbìyànjú mo fẹ́ receive kọ́ ẹ o. All right. Brother mi. Ẹ kú àsìkò yìí o. Ẹjọ́ ẹmọ náà part mo ń drive lọ́wọ́ ni ẹnìkan reach out sí mi. Okay. Ẹ ṣe gan bàbá mi ṣe ń gbọ́ mi. Yeah, mo wà níbí. Mo ń drive lọ́wọ́ lẹ́nìkan send nǹkan tẹ́ ẹ̀ ń ṣe sí mi. Àwọn kan náà mo ti rí kíní yẹn láti bí ìjẹta. Ẹ kọ́kọ́ kì í náà pé ẹ kú iṣẹ́ mo dẹ̀ ní ọ̀rọ̀ láti bá àwọn ọmọ òtún àjíire sọ. God bless you. Torí pé lóòótọ́ àwọn ọ̀rọ̀ mi wà tó yẹ pé èèyàn kan ní sọ ni. Òun lè máa sọ̀rọ̀ tí mo lè fẹ́ kẹ́ gbà mí láyè fúngbà díẹ̀ mo f'Olódùmarè bẹ̀yìn láti lè sọ̀rọ̀ àti pé káwọn ọmọ òtún àjíire gbọ́ mi. Mo rí ní tí wọ́n kọ
mo rí fídíò náà tí wọ́n ṣe in fact mo ti lọ́wọ́ láti bí 3 days ago ni mo ti rí tí boy tó ń pè ní ó já sọpẹ́ tó ṣe. Ó tún ṣèkan náà tó tiẹ̀ fi orúkọ mi ó ní mo bẹ̀bẹ̀ ó ní mo bẹ gbogbo àwọn pọ̀pọ̀ forúkọ fi fídíò yẹn sí kọ́kọ́ níbi tí mo kúnlẹ̀ ní. Sọ wá kọ́kọ́ tó bá ọdún sọ́kọ́ àwọn ọmọ òtún ajílélẹ́lẹ́ tí máa wá parọ́ kí ẹlẹ́dàá òtún ajírí ẹlẹ́dàá ọ̀ọ́nì ìrìṣà kó dá fún mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ẹ̀bẹ̀ tí bẹ́ẹ̀ láti orí ẹ̀bẹ̀ tó lọ sí ọ̀rẹ́ yẹn ni o. Tí mo sọ pé tí mo apology tí mo ṣe mo fi ọba dániwáyé tó ní mi tó lẹ̀mí mi tó níjọ́ tí máa wọ̀ ṣubúra mi ò ṣe nítorí pé mo ṣe àbí mo bẹ̀rù àbí pé kàkú ṣe mí. No, torí pé pàtó gbógun ti ẹ̀ lé kan tó tẹ̀ ń ṣàgùngàn náà àwọn fúnra wọn náà padà sákò lórí péjì mi fún ara wọn ọmọ tí mo sọ. Torí pé ọ̀rọ̀ fà yẹn kó ṣe wọ́n kéré wọ́n gbé lórí nǹkan lábẹ́lẹ̀ wọ́n kàgbákò tí wọ́n ní tí wọ́n máa ń gbé tó máa gbọ́ tí mò ń sọ. Ṣùgbọ́n nítorí pé máa ń sọ gbogbo ògbà before now pé Ọọ̀ni ò fẹ́ wàhálà wọ́n dẹ̀ jẹ́dá tí mo nífẹ̀ẹ́ sí ṣé mi ò wá kí n ṣe bàbá yìí tí mo dẹ̀ ní mo nífẹ̀ẹ́ sí ìyẹn àti pé ká gbà láfíà láàyè kò wá kí n ṣe nítorí pé Mr. Akínwálé ẹbí Mr. Akínwálé ò ṣe pè yín lẹ́yìn ìgbà tó kọ́ pé lálá ọkọ kò pé èmi náà so mi ò ṣe nítorí Mr. Akínwálé tó bá kọ́ pè mí lẹ́yìn ìgbà tó pè yín tó kù lóko bá tó dàbí abádání wáyé mo kàn ṣe pé òkè bóyá lẹ́ka wò bóyá àwọn ará bíi tiẹ̀ máa àti pé láti fi lè kọ́ máa gbọ́ mi o kọ́ fi lè expose ti wọn torí pé àwọn bàbá wọn máa pariwo wọn máa sọ di péjì wọn máa bú àwa máa máa sọ pé àwa là ń dá wà lálẹ́ àdèmẹ́ni tó bẹ̀rẹ̀ nǹkan tí ó bẹ̀rẹ̀ yìí ókè káwá fi ojú ayé hàn bóyá o ẹni báyìí ló bẹ àti pàápàá gan náà tí n bá ní kí n gbé gbogbo kí ni wọn ìdání kí mi fi seconds tí n bá ní kí n gbé gbogbo kí ni tí wọ́n ń ṣe ìdání báwo la ṣe máa rí nǹkan míì ṣe Olódùmarè ti dá olórí aládé bàbá mi Oníṣàládé gbogbo ọmọ òòtú àjíire mi léyìí lóòótọ́ ńgbà tí mo fẹ́ sọ apology mo láwọn tó pè mí pé gbẹ̀gbẹ́ má ṣe é ọmọ gbé fún bẹ́ẹ̀ bọ́ta ọmọ lo bẹ̀bẹ̀ ẹ máa gbẹ̀rún mọ́ òòtú àjíire ohun tó mú mi dọ̀bálẹ̀ nínú fídíò tí mo ṣe lélẹ̀ èmi ò ní dàbí mọ̀rúfù bí ọmọ tí wọn kọ tó yẹ pé wá láti Mali mo ṣe nǹkan náà mo ṣe deliberately ni gbogbo ọmọlúwàbí wa yàtọ̀ sí pé à ń bínú à ń sọ̀rọ̀ à ń ṣe gbà ń ṣàwo ọmọ òòtú àjíire ẹni tán bí tó gbẹ̀kọ́ ọlá apá ń dìfẹ́ǹdì orírun wa ló mú wa máa ṣe ń tà ń ṣe mo dẹ̀ mọ́pá tí mo kọ́ tí mo lè ṣe ní díẹ̀ náà dọ̀la kama tí ó ṣe ṣe bàbá mi Ọ̀nìṣà máa wà lórí program tí mo ti sọ pé fapá ọ̀hún ọ̀hún ni mo kọ́kọ́ bẹ̀ torí pé pípé mo gbórúkọ wọn jẹ́ ṣé màá máa ṣe bí mọ̀rúfù lórí program mi nílé tó bá lè fapá mi Ọ̀nìṣà ni ṣé màá lè ṣe bẹ́ẹ̀ mi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ n gbọ́dọ̀ yàtọ̀ ọmọlúàbí ó gbọ́dọ̀ sọ ẹni tó wá láti Mali àti pé Aláàfin náà ò kéré mo dẹ̀ sọ lọ́rọ̀ mi pé tí bàbá bá ṣe ọmọ bàbá ló máa bẹ̀ ọmọ ló máa bẹ̀ bàbá tó bá dẹ̀ ṣe bàbá ohun tí mo sọ pé mo jẹ̀bi ṣọwádìí nǹkan wọn kọjáde tí wọ́n kọ yẹn gbogbo tó ṣẹlẹ̀ ni mò ń rí o mò ń kó máa gbọ́ mi tí máa ń gbọ́rọ̀ tí mò ń sọ o kọ́ máa gbọ́ mi o gbogbo tó ń ṣẹlẹ̀ ni mò ń rí o kò sí nǹkan kan tí mi ò rí bí mo ṣe ń pósìtì Aláàfin gbà mí náà mò ń ṣe mo àjẹ́ńdà wọn ṣùgbọ́n mo fẹ́ expose wọn ni nígbà tó rí mi bá wá gbóná títí mo ṣe bá jẹun sí mi lórí padà aya wa rí àwọn ayé tó wọ́n ń bímọ pé ìgbìyànjú dédé wà lálẹ́ kan wọ́n á rí pé no ìgbìyànjú ceasefire àwọn ará bí ló continue. pé gbìyànjú láti stop àwọn ní òdúró. náà dúró mọ́mọ́ tí mo ṣe deliberately nígbà títí ilé tí Ìlọrin ṣẹlẹ̀ ọmọ Ìlọrin ló bí mi sí ìgbàgbọ́ náà tèmi ṣọmọ Fúlàní ṣùgbọ́n mo fèsì lórí pé lòkínì ẹ̀kú tó pé àgbọ̀rọ̀ tó dé pé nǹkan ṣe láàrin wa tí Aláàfin dẹ̀ ṣe Aláàfin ikú bàbá yìí wọ́n dẹ̀ ṣe ń kílèmù ọmọ Ọ̀rànmíyàn tó bá dẹ̀ ṣe ń kílèmù ọmọ Ọ̀rànmíyàn ó mì pé ìran wa ni wọ́n àgbọ̀rọ̀ jẹ́ kí ẹ̀tẹ́ bá tó bá wọ́n ti bá àwa náà tí mo mọ tí mò ń ṣe bọ́ ní wákàtí gbogbo ayé ló wá ń rí wọn àti ọmọ Ilé-Ifẹ̀ tó máa bímọ mi pé owó ni Ìgbẹ́jú fi ń wá o tọ́wọ́ máa ń sọ ọmọ Ilé-Ifẹ̀ náà máa ń sọ dáadáa ọmọ ní Ìgbẹ́jú àwọn fẹ́ wà láwọn kí ọ̀gẹ̀dẹ̀ kọ̀ọ̀kẹ̀dẹ̀ kókó ló fi ń wá ayá wa àdìtò pé ńgbà tó rí mi bá gbóná délẹ̀ tí n bá wá bẹ̀rẹ̀ kọ́ máa ní bọ̀bọ̀ yìí wàhálẹ̀ ẹ̀ pọ̀ ó wà l'Amẹ́ríkà ó mèkì owó ó fẹ́ dá lú ẹ̀ láàmú ó fẹ́ dá wàhálà sílẹ̀ tó ní gbogbo tó ṣẹlẹ̀ ni mò ń rí
ohun tí mo ṣe fún mi ò ṣe nítorí ẹ̀rù mi ò ṣe nítorí àṣàṣì ìgbà tó ń tiẹ̀ mórúkọ mọ́ láwọn fídíò ẹ̀ lọ́wọ́ tó ń mú lọ sí ilé abaláwo tó ń ṣépè nípa nídìí kígbà kan kọ́kọ́ ò ṣe mí bí wọ́n ṣe ń ṣe tí mò ń lálàá tí mò ń jí ní agbára mi lé sí mo fi ọba dániwáyé búra tí wọ́n kò bá rí bẹ̀ kí ayé mi bàjẹ́. Ọlọ́run ní jáyé ọ bàjẹ́. tí mi ò bá rí Aláàfin lójú oorun kọ́ máa gbọ́ mi tí mo lálàá rí wọn lójú oorun pé gbogbo wọn fi dúró dìde padà mo tún jáde mo tún fẹ́ sọ̀rọ̀ padà ó kù mí ó kó padà níwá ó kù mí ó kù igba arúmọ lẹ́nu ayé ó kù mí ó kó lẹ́dà ọ̀rẹ́ ìṣàtí mo nífẹ̀ẹ́ sí. ọmọ sọ̀rọ̀ ni bàbá mi so ẹ mọ́ òtọ́jà gbọ́ mi dáadáa ẹ̀yin tẹ́ ń bílẹ̀mù mi ìgbìyànjú òun ló fẹ́ dá wà lálẹ́ ó wà l'Amẹ́ríkà mo mọ tí mo ṣe o torí ńgbà torí mi bá gbóná tán délẹ̀ tán tí mo bá bínú kó má ní pé ìgbìyànjú ti bẹ̀rẹ̀ fi ẹ̀ padà àti pé pàápàá jùlọ gan náà kéèyàn gbé nǹkan rí dání lẹ́yìn ìgbà tí mo ní mo ṣe aṣàbọ́lọ́jì tó tẹ́yìn náà stop tán ṣègbè arígbọ́n yẹn tó kàn tí ní gbogbo ẹ̀ ni mò ń rí bọ́ọ̀sì tó ń tàgì ni mo dúró mo rí mo dẹ̀ mọ tí mi ò dẹ̀ ṣe apọ́lọ́jì láti fi bọ ojú bàbá mi Awikonko jẹ́ àbí láti fi bojú àwọn tó kàn dìde fún èrò pípa àwọn ló ní wàhálà mo kọ pé no it is time okay let me just stay back focus on ṣe tó bá lè ṣe and other things and of course ìgbéga orí irun mi tí mo dẹ̀ sọ pé ìgbéga orí irun mi ẹ̀ẹ́dẹ̀ bá ń wò mí ní ilẹ̀ bá ń gbọ́ mi báyìí ta ló lórí orí irun wa ta ló lórí culture wa kẹsìn tó dé ta ni olórí wa kí wọ́n tó colonize bọ́ọ̀ lè rìṣà ni. bẹ́ẹ̀ni. so kò sí ní ọ̀ọ́ lè rìṣà ìgbéga ọ̀ọ́ lè rìṣà ò ṣe ní máa wà lórí program mi nítorí pé kò ṣe nítorí owó fact ni èmi dẹ̀ máa ń dó sọ̀rọ̀ títọ́ kọ́ kí n má mí ti bàbá mi òrìṣà rí kí n má rí wọn rí bó ṣe rí nìyẹn Aláàfin olórí wa kí wọn kọ́ ló colonize wa ni kálá àwọn olórí wa kí ìdíwọ̀n tó dé ni kọ́ má ní £1 àwọn ni máa support pé máa dé sórí store tó gbowó tó má ṣe torí owó kọ́ ṣùgbọ́n bàbá mi gbogbo tó ṣe ni mo rí o in fact fídíò náà wà lọ́wọ́ mi ẹni tó ṣẹlẹ̀ mo ṣẹlẹ̀ ẹ̀sìn ó wà lọ́wọ́ mi gbogbo tó ṣe ṣùgbọ́n wọn lè pí ó tí mo lè ṣe ní fídíò yẹn mo mọ̀ ń ṣe ó dẹ̀ wà lọ́wọ́ mi pé tó má gbé jáde màá ní nǹkan báyìí ni mo sọ mi ò dẹ̀ yọ sọ Aláàfin náà kéré ṣùgbọ́n kálàáfíà lè bá a wà ni mo ṣe fún ṣùgbọ́n kò kì í ṣe ẹrù kò sí mọ́ sàṣírí pé nǹkan kan ṣe mí àbọ́là mi wà nǹkan kò ṣe mí ṣùgbọ́n òkè ìlú tí mo ní mo nífẹ̀ẹ́ sí bàbá mi òrìṣà tí mo ní mo nífẹ̀ẹ́ sí ó ká mo máa ṣe gbogbo àwọn ṣe kínní bàbá yóò fẹ́ wàhálà ṣé mi wá máa tún wá bojú ẹni tí mo nífẹ̀ẹ́ sí mi tí mo máa bojú ẹ̀ jẹ́ ipe ṣé olúwẹ̀ tẹ máa lè mí tìrú bàbá yẹn lọ́jọ́ iwájú pé bàbá mi òrìṣà ṣé èmi kúrò tí máa kàn sínú wàhálà èmi kò nílẹ̀ mí tì wọ́n mọ́ pé akọ́ máa ní pé àwọn ọlọ́run mi iṣẹ́ wọn ò tí ì rí mi àmì tìrẹ wa rí wọn ò pè mí rí wọn làwọn ọlọ́run wà gbogbo tí mo ṣe ṣùgbọ́n ṣé máa wà lórí program tí mo ń ṣe tí mo bẹ àwọn onírìṣà pẹ̀lú Aláàfin ṣé mi ò ní lè gbọdọ̀ bá lẹ̀ fún bàbá mi onírìṣà ni màá dàbí mọ̀rúfù tó mi rí lẹ́ngbẹ̀lẹ́ngbẹ̀ lórí program tó ti ṣe ṣùgbọ́n ẹ mọ̀ wò tọ́jú tẹ́ ń wò mí ẹ má bínú ẹ̀ẹ́dẹ́ ni mo fẹ́ dá wà lálẹ́ mo mọ̀ stop ni o nígbà torí mi bá padà wá gbóná tí mo bá bí mi tí mo ṣe ń bá jẹun yọ tí n bá bẹ̀rẹ̀ kí ẹ̀dá kan máa bẹ̀ mí àtàwọn ọmọ òòtọ́ ajé tó ń bínú sí mi náà pé àgbẹ̀ ọ̀pọ̀ ẹ̀kọ́ bẹ̀bẹ̀ mo mọ̀ tí mo tẹ̀mí yé mi ẹ fi mí lẹ̀pọ̀ lọ́lọ́run mi kẹ́ máa wò mí ràn lórí pé tí ẹ̀dá bá wà níbi kan tó bá ń ṣàbúrú níbi kan ojú Ọlọ́run ọba ó tó gbó tá a bá ṣe láyé ọ̀rọ̀ bí ojú bẹ́ẹ̀ rẹ̀ ṣe bàbá mi. God bless you brother mi God bless you brother mi mi ní wàá ń ṣe ó dàrọ̀ hello. Hello ma. Ẹjọ́ ṣé gbìyànjú ti sọ̀rọ̀ sí ẹ̀ tán? Bẹ́ẹ̀ni ma. Ọ̀dẹ̀dẹ̀ sáà méjì ti sọ. No, ìgbìyànjú ti sọ̀rọ̀ tán. Tí gbìyànjú bá wà ọ̀la ìbáyìí mo bínú ti gidi gan. Mi ò jẹ́ ká sọ̀rọ̀ láti ìgbà yẹn. Ṣó ti gbìyànjú ṣe bí fẹ́ ló sọ wá lẹ́nu ni. Gbìyànjú lọ́dọ̀ balẹ̀ ebi fúnra mi mo mẹ́sẹ̀ẹ̀jì gbìyànjú. Mo ní pé ìgbìyànjú tó wọ̀ mí gan. Mo dẹ̀ láì gbìyànjú ó dẹ̀ máa ń ti dì mí. Bọ́ọ̀lù ń gbìyànjú pé ó kọ́kọ́ compose ó wá ní fóun tòun máa ṣàpọ́lọ́jọ́ máa ṣe fídíò mo ní gbìyànjú mo á send voice pé ṣé òun nǹkan tó fẹ́ ṣe yìí máa gbé against ẹ̀ tó bá yá. nǹkan tó ń ṣe yìí ó ti accept pé o guilty ni bàbá ẹgbẹ́ let's jazz unity àwọn ọmọ ìlú yẹn náà wàá ṣe ìyẹn and I told him wọ́n set you up ni. tó bá ń dì pẹ̀lú àwọn èèyàn tó wà crafty àwọn èèyàn tó dúdú ògàrà àwọn ọ̀yọ́ ìwọ náà gbọ́dọ̀ smart. Ọlọ́run. tó bá jù sí ẹ ṣe ẹ jẹ́ kí unity wá ẹ jẹ́ kí kinní kan wàá lọ sí gbọ́ ìjọba iná ọmọ máa ń sẹ́yìn bẹ́sẹ̀ ìsẹ́mi náà máa ń fò lèmi wọ́n fún mi ti pèmí wọ́n ti pèmí láwọn àgbà ayọ́ náà ti pèmí rí náà gbéra ti jẹ́ kí mo ní mi ò bú Aláàfin mo ní kọ́ lọ mú fídíò tí mo fún Aláàfin wa.
orírun wa là ń dìfẹ́ kó kẹ́ iṣẹ́ ọ̀ní adé èrè gan là ń pàápàá àpèrè Oòduà ní nà ó. we are fighting for the throne. Yes. we are fighting for the throne because throne tí gbogbo wa ń dìfẹ́ yìí ìjọba tí throne yẹn bá ti collapse that's the end. Ọlọ́run. ẹ̀yin ọ̀lọ́tẹ̀ fẹ́ wá gba kílẹ̀ ẹ̀yin gan ẹ̀yin jáde maintain ní ibi tí ọ̀rọ̀ mi yàn gbé yín sí. kí lẹ sọ orírun àwọn baba ńlá wa. bí àwọn Fúlàní ti wú òkun àwọn baba ńlá wa ọba àkúnkà wọn wọn níwò ìtọ́ni we can't even point to them. wípé this is where the ibi tó wọlé sí. ẹ̀yin ẹ̀rẹ́ wá fẹ́ lọ take over headquarter pé ìbọ̀dé ní yín. so mo jẹ sọ nǹkan tí mo ń jà fún. ṣẹlá ní wọ́n fún mi lówó bàbá mi ò tiẹ̀ bàbá mi sọ̀rọ̀ ní débi tó ti fẹ́ fún mi lówó. wọ́n bàbá wa dẹ̀ fún mi lówó màá gbà á. Gbogbo alàngbowó gbogbo aná fún lówó. bẹ́ẹ̀ni mo ti sísun tẹ́ bá tí wọ́n ń sọ yẹn gan pé payroll ló fà just a side nobody can silence me lè yẹ kẹ́ fi silence wa ní kẹ́kẹ́ máa bà wá lórúkọ jẹ́ sí àti owó àti tẹ̀sídì kan owó ló fà all those things ìṣẹ̀lẹ̀ láti kí ìmọ̀ra wa ni. bẹ́ẹ̀ni. tí àwọn òkùtàn tí wọ́n kọ́ stop ni pẹ̀lú gbogbo ìtọ̀kùtọ̀ tó ń sọ. wọ́n stop o kódà wọ́n tó ń gàdá owó ni o. ìgbìyànjú náà ti lẹ́yìn sí inú mi dùn báwọn Ọ̀yọ́ yẹn bọ́ ṣe lọ gbé fídíò tó fi dọ̀bálẹ̀ yẹn káàkiri because this thing ìgbà tí mo sọ fún gbìyànjú pé don't do it to understand tí bàbá ń bá àwọn èèyàn tó dubious ṣe ìwọ gbọ́dọ̀ wà very smart. bẹ́ẹ̀ni. that's why tí mo ṣe respect Awikonko I have so much respect you. God bless you ma. yeah I respect you. God bless you. yes I respect you because you are very smart. God bless you ma. you are very smart. mo pe Professor Kọ́láwọlé èèyàn bíi mẹ́ta ni mo pè ẹ lọ bá mi bá gbìyànjú sọ̀rọ̀ táwọn ọ̀dọ́ bá ń gbọ́ kọ́ máa gbọ́n sùn kò gbọ́dọ̀ ṣe é ní apology o nígbà tó bá ṣe é wọ́n máa padà ló èdè ìfẹ́ that is pé o ti ń jà fún nǹkan o ti ń jà fún nǹkan o ti ń jà fún nǹkan èmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ balance situation jọ kọ́ bá la balance ẹ̀ wá wá sórí kejì wá máa bú ọ̀nù. kò ní péjì kò ní make sense o. ẹlẹ́sẹ̀ balance situation aláàfin lọ ẹ̀kọ́ mọ́tò ẹ̀ ó lóun jẹ́ emperor Yorùbá land emperor so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn so irú kí ló láti máa ṣe àwọn yóò stop láti máa pe bàbá lórúkọ tí ò pé àpèrè pé ẹrú ló rù ní wọn wa. ọ̀tọ̀ bá sọ nínú narration yẹn ó máa padà fa problem ó máa padà dọ̀tí ìrọ̀ wa lọ́jọ́ wájú. so there are people that must see àwọn mìíràn tó wá sọ pé yẹn ṣèbí gbogbo ẹ̀yin tẹ́tí ẹ̀ wá ń sọ̀rọ̀ yìí kò ń ṣe inú ilé ibẹ̀ lọ sí bí mo sọ fún mo fi yé wọn mo ní nínú báìbù bó tiẹ̀ jẹ́ pé kò ń ṣètò wa ní báìbù ẹ̀kọ́ wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. àwọn wà tí ó di Jerusalem wo ṣèbí àwọn tó wà ní Nehemiah wọn sí Israel ṣe báwọn ló ronú pé kò di Jerusalem nìkan lọ gbèrú jù jẹ. bẹ́ẹ̀ni. gbogbo àwọn Zerubbabel káńtà ní báìbù kòkòtò ètò gbé ní Israel nínú. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ sọ pé àwọn gbọ́dọ̀ padà lọ sí ilé ṣe pé so mostly tẹ bá lọ ka history àwọn tó bá tí ò bá sí nílé mọ́ àwọn ló máa ń ronú pé àwọn tó wà ń lé wọn kì í rí nǹkan tó ń lọ. àwọn àtàwà ń ta àwọn ilé ò gbọdọ̀ bàjẹ́ tó ṣe ibi táwa ti kúrò nìyẹn. nǹkan tó fà á nìyẹn. àwọn aláìyá máa gbìyànjú. God bless you ma. God bless you ma. God bless you ma. God bless you ma. ẹ má bínú sí ìgbìyànjú mọ́. ìgbìyànjú tóbi lọ́wọ́ mi ìgbìyànjú ó ṣe wà yẹn ó tóbi lọ́wọ́ mi gan. God bless you ma. ìbáde ìbínú tí ó máa padà wá bá mi ṣe àwọn àmọ́ ẹ má bínú. but òun náà rí pé mo ṣe ìdítò láti ìgbà yẹn. God bless you ma. God bless you ma. má ṣe kìíní ìlú àwọn pípọ̀ yìí máa gbé ègé ìsì ẹ̀. because mo mọ̀ wọ́n. wọ́n smart. wọ́n máa gbé ègé ìsì ẹ̀. wọ́n máa gbé ègé ìsì ẹ̀. wọ́n wá sórí pé ìjẹ́ wọ́n wá ń hẹ̀lẹ̀ wọ́n ní yes it's one unity now. but at the end of the day ẹ máa wo the same people tell me wọ́n sọ̀rọ̀ yìí pé preach unity. wọ́n bá dé bòmí ìtàn sí ń bú bàbá òní àwọn onímọ̀ máa comment burúkú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so kí wàá ní kíni mo ó ti mọ̀ pé gbìyànjú náà ti láàrin ẹsẹ̀ ẹ̀ tó fẹ́ tí ò ń ṣe mistake. bẹ́ẹ̀ni. God bless you ma. ó dàárọ̀ ma. hello. hello. hello sir. hello. Frida, God bless you, sir. God bless you, sir. God bless you, sir. God bless you, sir. Ẹ ra síkà fún mi ní wáyé tí. Ẹni tó ń pè sórí line mi yìí, èèyàn fi nọ́mbà gidi pè. N ò bí kẹ́. Ambos bọ́sẹ̀ tó wá kọ restricted.
that means tó hide number nìyẹn bó ni mi ṣe wá pick ẹ nígbà téèyàn pè tí mo rí number ẹ̀ka gan tí n pick ẹ mo sọ pé orí WhatsApp lẹ́tí lè pè mí béèyàn pè mí directly dọ́là mi ní pick ẹ láíláí kéèyàn máa pè mí láti ìsìn títí di next tomorrow I will never pick it. So lórí ọ̀rọ̀ tí Yorùbá coaching wa Amẹ́ríkà pẹ̀lú Canada la máa kó papọ̀ Amẹ́ríkà pẹ̀lú Canada mo fẹ́ káwọn èèyàn tètè ṣe ìforúkọsílẹ̀ tán ká tó bẹ̀rẹ̀ ni mi fẹ́ kẹ́nìyàn kọ́ lag behind because bí tá a bá ti kúrò àní lè padà síbẹ̀ mọ́ báwọn èèyàn bá ti ẹ̀jọ́ ìwọ̀n lọ́jọ́ iwájú àwa tá a bá jọ fẹ́ bẹ̀rẹ̀ kájọ bẹ̀rẹ̀ papọ̀ so UK àtàwọn European countries tó kù la máa kó papọ̀ ẹ fẹ́ forúkọ ọmọ yín sílẹ̀ okay hello sir. Oh, Baba Awikonko. Yes sir. Ẹjọ́ ṣe ṣe wà live. Bẹ́ẹ̀ni. Okay, ẹ ṣe gan. Mo ti gbìyànjú this is the first time tí máa lórí ọ̀fẹ́ láti pè sí live program yín. Wà á kọjọ́ mẹ́ta sá. Màmá bínú èmi ni mò ń pè direct, mo rò pé direct la máa ń pè ní. Okay, direct kọ, okay. Ẹ má bínú sá. Lọ́tà tán sá. Ẹ kú ètò. Àwa ní sá. Mo dẹ̀ kí yín, mo dẹ̀ kí gbogbo ọmọ Oòduà tí wọ́n dúró tán lẹ́yìn bàbá wa Ọ̀nìrìṣà tí wọ́n dúró lẹ́yìn gbogbo ọmọ Yorùbá. God bless you. Ọ̀rọ̀ àwọn dúró tì wá o. Àmín o. Tẹ́rí ohun táwọn Ọ̀yọ́ ń ṣe kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o. Torí nígbà tá a kéré tá à ń gbọ́ nípa ìtàn àwọn Ọ̀yọ́ gbogbo ìtàn tá a máa ń gbọ́ gbogbo òwe táwọn òbí wa máa ń pa fún wa ló ń pọ́ìntì àwọn Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀bàyéjẹ́. Téèyàn bá ṣẹ̀ nínú ilé wọ́n á ní Ọ̀yọ́ ni tí ìsọ̀yọ́ ayọ́mọ́lẹ̀. Wọ́n á lọ Ọ̀yọ́ ni ẹ jàre. Ọ̀yọ́ ni ẹ bẹ́ẹ̀ ni láàárín àwọn ẹgbẹ́ téèyàn bá ṣe nǹkan tí ò dáa wọn ló ti wùwà Ọ̀yọ́ sí. Àwa ọ̀rọ̀ yìí ò yé wa ń gbà yẹn ọ̀rọ̀ táwọn ṣe ti pẹ́ ṣùgbọ́n kò yé wa ń gbà yẹn. Ìgbà tá a wá ń dàgbà mo jẹ́ ọmọ kan tí máa ń béèrè question púpọ̀ lọ́wọ́ àwọn òbí mi. Ìjọba wọn ń béèrè lọ́wọ́ báyìí wọ́n á sọ pé ìgbà táwọn gan gbé ní àárín àwọn Ọ̀yọ́ pé báyìí níwà wọn pé Ọ̀yọ́ a máa wọ́n ní tí àwọn àtọ̀yọ́ bá jọ ń jẹ iṣu nígbà yẹn tó bá ń ṣiṣẹ́ lóko wọ́n ní táwọn àtọ̀yọ́ bá jọ ń jẹ iṣu pọ̀yọ́ a máa sọ̀rọ̀ ẹ báyìí fúnra wọn ò ní mọ̀ wọ́n á máa sọ pé ọ̀rẹ́ wa kan wò wọ́n ní ìwọ náà dẹ̀ ń bá ọ̀rọ̀ ẹ lọ ń sọ lójú ara ẹ̀ wọ́n á máa fi pè òwe pé ọ̀rẹ́ wa kan wò báyìí ló ṣe pé àwọn Ọ̀yọ́ pọ̀ dàlẹ̀ ni wọ́n ti sọ àti gbọ́ ní kékeré tó gbogbo ìkó ṣẹlẹ̀ kò ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ kò jẹ́ tuntun sí àwa ẹ̀yin táwọn Ọ̀yọ́ dẹ̀ ń ṣe wọ́n fi ń ba ara wọn jẹ́ sí ni mo fẹ́ jẹ́ kó dá yín lójú lẹ́ni gbogbo ohun tí ọba Òwúadé ń ṣe àtàwọn ẹmẹ̀wà gbogbo tán ń ṣe yìí wọ́n rò pé wọ́n ń ṣe dáadáa ṣùgbọ́n tó bá nírònú jinlẹ̀ tí àwọn àgbà Ọ̀yọ́ bá nírònú jinlẹ̀ wọ́n á mọ̀ pé ète burúkú ni nǹkan burúkú ni wọ́n ń ṣe sílẹ̀ de àrọ́mọdọ́mọ wọn torí pé àwọn ìran kan wà tó jẹ́ pé tí ọmọ bá fẹ́ fẹ́ra wọn àní arákùnrin fẹ́fẹ́ ará Ọ̀yọ́ mi ò lè fọmọ mi fọ́yọ́ o mi ò lè fọmọ mi fọ́yọ́ o ó ti débẹ̀ ó dẹ̀ tó ń lọ síbẹ̀ sí tó bá yá Ọ̀yọ́ nìkan la máa fẹ́ra wọn tọmọbìnrin bá tí tọmọ èèyàn ọkùnrin bá lóun fẹ́ fọ́mọ Ọ̀yọ́ obìnrin wọn á ní ò gbọ́dọ̀ fẹ́ o àwọn ń ṣèyàn dáadáa o tó bá dẹ̀ ṣe ọmọ èèyàn obìnrin ló fẹ́ lọ fẹ́ Ọ̀yọ́ ọkùnrin má lọ bẹ̀ o àwọn èèyàn ń ṣèyàn dáadáa o èyí tí wọ́n ń gbìn lẹ̀ nìyẹn o nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní so wọn lè dájẹ́ tán wọn lè dájẹ́ èso ẹ̀ tán ìtàn ṣe lẹ̀ nìyẹn ṣé bí ọ̀rọ̀ pé èèyàn ń kàwé àbẹ́yàn ń gbé ìlú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé láti ìlú wọn ni wọ́n ti lọ sí ìlú òyìnbó tí wọn ò wà expose rárá ìlú òyìnbó tàdé wà yìí ọ̀pọ̀lọpọ̀ là ń rí bíbá tó jẹ́ pé tó tẹ́wọ́ bá wùwà ẹ mọ̀ pé ìwà ara oko ìwà ẹni tí ò gbé lórí ló ń wù tó dẹ̀ ń gbé ìlú òyìnbó bíbá tó di ẹ̀mẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ ń rí yẹn tó wá fi wá padà jọ bá àwọn yẹn wọ́n ní exposure ṣẹlẹ́ni tí ó bá kọ́ tó tún kọ́ra ẹ̀ tó bá fi jẹ ọba tó wà ní irúgbó tí Aláàfin wà yẹn ó yẹ kó ní ìrònú ara ẹ̀ tí wọ́n bá kọ́ yàn pé lọ ṣe báyìí tẹ́ni ẹ bá rí pé nǹkan kọ́ mí-ín kò máa ń ṣe nǹkan tó dáa á tú ọ̀rọ̀ ara ẹ̀ ṣe wọ́n ní tabaran ní níṣẹ́ ẹrú. a fi tọ́ máa jẹ bẹ́ẹ̀ ni. ẹ̀ṣẹ̀ òun lè rí tí bàbá wa Ọ̀nìrìṣà ń ṣe yẹn kò sí maturity tó ìwà tí bàbá wa Ọ̀nìrìṣà ń wù yẹn kò sí maturity tó ẹ wo àwọn yóò mọ̀ wípé gbogbo àwọn ẹ̀dá pátápátá torí mo jẹ́ nǹkan tó yẹ pé tí bá báyàn pàdé nílùú Amẹ́ríkà tí n bá bá sọ̀rọ̀
máa gbé ọ̀rọ̀ Ọ̀yọ́ kalẹ̀ kò sí àtìjẹ̀bú àtẹ̀gbá àti gbogbo wọn kò sẹ́ni tó fẹnu rí sọ̀rọ̀ Ọ̀yọ́ mọ́ wọ́n ti bà àwọn Ọ̀yọ́ ti bà tara wọn jẹ́ wọ́n ti bà reputation ara wọn jẹ́ tó ti yé bẹ́ẹ̀ yẹn so mo ti sọ pé ọ̀rọ̀ iwájú ni wọ́n ṣe é sílẹ̀ dà tó ti yé bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí àwa ọmọ Oòduà tó tọ́ ká amúra wa ṣọ̀kan amúra wa mú gbogbo ìwà àìmàtúọ̀ tí ọba Òwúadé wù ẹ jẹ́ kó máa continue ṣe nígbà tó bá máa backfire gbogbo àná làdọ́ máa rí ẹ ṣe gan. God bless you bàbá mi ní wáyé sí o. ọmọ Yorùbá iṣẹ́ o. ó dàrọ sà yes sir. ẹ má bínú pẹ̀lú ògo Ọlọ́run mi ní láǹfààní àti pé p kọ́ kankan mọ́. a gbìyànjú ń pè padà n gbọ́dọ̀ mọ́ p kì ẹ̀. hello brother. ẹjọ ẹnu bàbá mi má bínú torí Ọlọ́run mo fẹ́ sọ má bínú tó mo dúpẹ́ fẹ́ gbà mí láyè lẹ́ẹ̀kan sí mi rẹ̀ ní pẹ́. God bless you. àwọn mi òmìnira sọ́sọ̀ ni mo fẹ́ dá lóhùn àwọn òmìnira àtàwọn tó ń gbọ́ mi tí n bá tún máa tún kíní yẹn ṣe mi tún máa tún ṣe náà nìyẹn mo fọwọ́ tó dání búra mo ṣe on purpose ni mo ṣe dẹ̀ differently tí n bá tún máa tún ṣe bí mo ṣe máa ṣe náà nìyẹn ohun tí n fẹ́ kó happen ó happen mo mọ̀ pé tí bébí mi máa sọ pé ayọ́mọ́lẹ̀ ni wọ́n. bẹ́ẹ̀ni. mo mọ̀ fún máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n mo káwọn gbé fídíò ọ̀rọ̀ tí mo sọ pé gbogbo tàkébí náà pé nǹkan tí mo sọ mo ṣe ó dẹ̀ mọ̀ wá kọ́lẹ̀ pé mo ṣe sọ mi ò ṣe tí bá tún máa ṣe lọ́la lọ́tùnla bí mo ṣe tún máa tún ṣe náà nìyẹn kò lè yí padà mọ́ òmìnira tó máa ń gbọ́ mi kọ́ jọ ọ̀pẹ mi tòótọ́ ọ̀pẹ mi tòótọ́ mo lè sọ pé mo lè sọ pé màmá mi ní gbọ́ kó tí máa ṣe nìyẹn tó mo mọ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa lò ó ké bàbá Ọ̀nìrìṣà bàbá mi Ọ̀nìrìṣà tí wọ́n dọ̀bálẹ̀ fún tọ́wọ̀n tẹ́lẹ̀bá fún Ọ̀ọ̀ni tí wọ́n fún Aláàfin ṣé wọ́n ṣe kílẹ̀ orúkọ ẹ̀ wọ́n ṣe àìfún pé wọ́n tẹ́lẹ̀bá ni. ó wà glenn pé ó ṣe náà ká tó ṣe mi tí mo dọ̀bálẹ̀ ṣé tí máa ti wá dọ̀bálẹ̀ fún Ọ̀ọ̀ni ṣó pọ̀ jù ni àbí Aláàfin pọ̀ jù ni wọ́n mọ tí mo ṣe so mi ò regret ẹ̀ kò dùn mí mọ̀ pé mo yẹ máa ṣe é nìyẹn má tún ṣe náà ní tẹ̀mí kan ní pé o gbogbo tó ṣẹlẹ̀ ni mò ń wò ṣùgbọ́n nígbà tí mo bá bẹ̀rẹ̀ padà ṣá àyà ni bí ìgbìyànjú ó dẹ̀ ṣe báyìí o àwọn báyìí ló tún ṣe tó fi bẹ̀rẹ̀ báyìí tèmi nìyẹn pé ní sọ jù yẹn lọ ṣe mo. God bless you ó dàárọ̀ brother mi. ẹ ṣe